ìjọba ológun àtijọba alágbádá ọ̀pọ̀ táwọn alágbádá fi ń kan ológun ni pé ẹ̀yin ológun bẹ́ẹ̀ bá ti dépò báyìí àjẹbàjẹ́ ni wọ́n máa fẹ́ jẹ àpò àsùnwọ̀n ìjọba wọ́n máa fẹ́ jẹun bẹ́ẹ̀ bá wo àsìkò ológun àti tàsìkò àwọn olóṣèlú yìí ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ohun tó wà ń bẹ̀ ni pé bóyá ó máa yí padà mi wà rúpọ̀ lè sojú oró wa èmi ti lé lọ́gọ́rin ọdún báyìí gbogbo a máa yí padà ìgbà wo lólóṣèlú Nàìjíríà dá ẹnu ọgbọlógún jẹ tí wọn bára wọn jẹ èyí tí wọn ń ṣe fúnra wọn gan tó dùbàjẹ́ lọ táwọn olóṣèlú ń ṣe fúnra wọn gan láìsí ológun bẹ́ẹ̀ ó ju ìbàjẹ́ lọ séèyàn lólóṣèlú I took part in politics èmi ní CSO ẹgbẹ́ AD Alliance for Democracy Basilam the governor èmi ní chief security of this state chief security officer ẹgbẹ́ AD nígbà yẹn I organize every security something there are so many things mo introduce my twenty lodi sí ìgbà yẹn but bá mo wo lọ́pọ̀ bọ́ mo rí pé politicians are ungodly people wọn fẹ́ràn ara wọn fẹ́ràn ọmọnìkejì wọn bẹ̀rù Ọlọ́run politicians are ungodly mi lè ṣe mọ ni wọn ju gbọ́n tí wọ́n bá mi tètè bọ̀ àwọn tó bá jẹ́ bí ọ̀rẹ́ àjọ máa ń sọ̀rọ̀ dẹ̀ mọ́ bá mi. ṣùgbọ́n ìlú bá wọn ṣòṣèlú. mi ìlú ṣòṣèlú mọ́ they are not godly. Because ìbẹ̀rù Ọlọ́run ò sí nínú ọkàn wọn olóṣèlú tí mò ń sọ yẹn jọ gbẹ́dùn kẹ́ máa edit níta bá sọ tán ẹgbẹ́ lè jáde lẹ́yìn kó máa meet me ìgbà wọn olóṣèlú tí wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n pàn ní bàbọ̀ pé ká máa kówó jọ owó tó jẹ́ pé àtowó yẹn àtowó tó fowó yẹn ṣe tí wọ́n bá kú wọn fi lẹ̀ wọn ní mú kankan lọ ẹni tó dẹ̀ máa inherit ẹ̀ tó máa jogún ẹ̀ Ọlọ́run ló mọ̀. tí olóṣèlú ò ní bẹ̀rù wọn fẹ́ràn ọmọnìkejì wọn ní bẹ̀rù Ọlọ́run wọn kàn mọ ìròrí wọn àti ìrònú wọn èmi ò tẹ ìrí kankan àwọn olóṣèlú ẹgbẹ́ jáde ẹjẹ kan gbọ́n fún wọn sọ ìròrí àti ìrònú àwọn olóṣèlú ní ìrí kankan akàn kówó jọ ẹjọ́ náà owó àti gbogbo táǹpù òṣèwó là ń fi filẹ̀ Abiola ní Abiola shipping line Abiola airlines Abiola Concord bread Abiola Wonderloaf bread gbogbo tí mo wí mo mọ wẹ̀ mo mọ lè ṣe bread lẹ́yìn Murtala Mohammed airport ní Ìkẹjà Concord newspaper ẹgbẹ́bẹ́ náà ló wà gbogbo ilẹ̀ tó wà tó yí Ìkẹjà airport gbogbo Abiola ló ní Concord newspaper Wonderloaf bread àgbóyè oní airline oní shipping line gbogbo ẹ̀dá mọ́ báyìí ní gbogbo ẹ̀dá gbogbo tí mo kàn sí ẹ̀dá aṣáájú ọ̀ka Concord newspaper ni wọ́n á dàn sí gbogbo ẹ̀ ti lọ and the people that are now politicians are not learning from that ọmọ kó it's madness ebi orí kankan ní wọn tó jẹ pé kò sí kankan ní wọn tó mi kà kàn èmi lèmi sọ̀rọ̀ as a person